Júù aláfẹnujẹ́ èèyàn lè pọ̀ jù lọ́ra ẹ̀yà Júù. Kó bá gbọ́ nípa Júù ó jẹ́ èèyàn ènìyàn k'Ọlọ́run ṣàlẹ́ṣà k'Ọlọ́run ti yàn wí ìran ibi hàn o wọ́n á lé orúkọ òun mọ́ra ran wọ́n á pèsè ran láti jẹ́ ọ̀nìyàn ọ̀tọ̀ ìran kìmọ́yàn ìran olú àlùfáà ìran kò jẹ́ pé ẹ̀yà ṣètàn kálẹ̀ oríire ọ̀fẹ́ Ọlọ́run ó bá gbọ́ Júù níbikíbi orúkọ nìgan ó dá jìnnìjìnnì ó dá sọ́kàn èèyàn ọ̀tá lùgbàmúrìn náà kó bá gbọ́ kìrìsìtẹ́nì àtúnbí lùgbàmúrìn ó ṣèrúbà ẹ̀mí òkùnkùn ṣùgbọ́n kó bá rẹ̀ àtúnṣu dé ìsàlẹ̀ kòkò wàá rí i pé lùgbàmúrìn kàńdá wàá bá nínú ìrẹsì wàá bá pagunpágún wàá bá nínú ẹ̀wà èsì bí kò dé láyé o wàá rí ayédèrú àdàmọ̀dì láàrin àwọn lè gbàgbọ́ láàrin Júù àrìmọye ọ̀nì kò jẹ́ Júù náà ti bí ṣùgbọ́n kì í ṣe Júù tọkàntọkàn àmì kan mi dá àwọn ìmọ̀lẹ́jẹ̀ kí tó kàn ń ṣe kọ́ kànìyàn sí ọ̀rá èèyàn Júù bí àpẹẹrẹ kankan lẹ́là lábẹ́ ọdún bá mọ̀ ṣe èèyàn Júù hàn gbà sí ojúlówó nínú epistẹ́lì tí ẹ̀rá Rome orí kejì ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n nínú ọ̀rọ̀ Ọlọ́run náà láti mọ̀ wípé èsì Júù o èyí kò jẹ́ pé lójú lásán ni mi ṣe Júù ẹ̀rùn lásán ni mi ṣe Júù ó là kórí ọ̀rọ̀ tòní mi jẹ́ Júù aláfẹrunjẹ́ bóyá kí n bá ọ ṣe àyídà rẹ̀ wí kìrìsìtẹ́nì aláfẹnujẹ́ lọ ẹ̀yà pàápàá kó bá ti mọ̀ sí ìkọlà àyà nínú ọkàn rẹ nì ti gbọgbẹ́ nípa ìrere ọkàn rẹ nì ti yí padà láti mú gbàgbọ́ rẹ̀ sínú Jésù Kristi ọmọ Ọlọ́run ọ̀gá ògo Júù ní ìran kan Ọlọ́run ti sàlẹ̀ sàkọ́yàn lọ́tọ̀ ayé òpin ọ́ ní ìran Hébérù wọn ní ìbáṣepọ̀ kò dánmọ́rán pẹ̀lú Ọlọ́run Olódùmarè Ọlọ́run fẹ́ràn ran kẹ́hàn tọ́ wọn ọ̀dẹ̀ tọ́jú ran ní kété ọ̀nà ó yà á sọ̀tọ̀ fún òtọ́jú àyèyè tọ́jú aláìlẹ́gbẹ́ mọ̀ pé ìran Ọlọ́run Olódùmarè ó fẹ́ràn ran ìran ọ̀ràn lòfin Ọlọ́run ọ̀ràn léyà ǹjẹ́ mímọ́ Ọlọ́run yà á sọ̀tọ̀ ǹjẹ́ ìran ọba Ọlọ́run yà á sọ̀tọ̀ ǹjẹ́ ìrákọ̀ Ọlọ́run ti kọ lílà kan ti máàmì sí ọ lọ́ra yà á sọ̀tọ̀ ǹjẹ́ ìrákọ̀ Ọlọ́run kò ṣèlérí wọn à fún ọ ní alẹ̀ ò lérí bá a náà ní ayọ̀mú ṣàkàwé ìrákọ̀ gbọ́ nípa ìrere lónìí kó gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àtolùgbàlà ayé ran rúra bá a náà lé ọ̀run mọ̀ sí Ísírẹ́lì òun lọ̀run mọ̀ sí Júù òun lọ̀run mọ̀ sí ìran ènìyàn ọ̀tọ̀ ìran olú àlùfáà ìran ọ̀ràn ká ti yàn kó jẹ́ pé à á kéde ìgbàlà àti ògo ti Ọlọ́run Paul apostoli ọkọ̀wé síra hàn nítorí pé náà ti jẹ́ Júù ni ọ̀pọ̀lọpọ̀ rán ṣubú sínú ẹ̀ṣẹ̀ wọ́n pe ìyìndà kó lè yan Ọlọ́run síbẹ̀síbẹ̀ na káká sókè bí èyí ká Júù náà Júù náà Júù náà kàn báyìí ti rọ́ ní kó gba Jésù bá ní kẹ́ ẹ̀ṣẹ̀ ìyàrán ní Júù èèyàn kèfèrí bá èèyàn kèfèrí múrìn ó gba ìrere Jésù Kristi ó gba Jésù sínú ayé ran ọmọ lólúwa ṣùgbọ́n èèyàn Júù fúnra ran gan náà ẹ̀ ṣáta olùgbàlà iná ìpè lórúkọ kẹ́ ẹ jẹ́ iná mọ́rúkọ ọmọ kápẹ́ńtà òun náà mi pè Jésù ṣùgbọ́n ìyẹn ará kan pèlí kèfèrí gan ọ̀tẹ́ ọgbà ìrere ọ̀rọ̀ nípò àdá gbàdúrà sọ́lọ́run Ọlọ́run fọkàn rán mọ́ rúra bá gan ní Júù nítòótọ́ ìwọ kọ́ ọmọ Ọlọ́run lọ àkọ́jẹ́ pé ní gbangba nílé ìjọsìn wàá kọrin wàá yílẹ̀ wàá yíra wàá gbé sílẹ̀ wàá ṣe oríṣiríṣi lè gbàgbọ́ lọ ṣùgbọ́n nínú ọkàn lọ́hún wọ́n ẹ̀ṣọ́ lè gbàgbọ́ o wọ́n ti yálé awo o wọ́n ti ṣògùn wẹ́rẹ́ ká o wọ́n ti bọ́n jí ní gbé kí jọ pé ó kàn mú jí èèyàn gbé
wọ́n ti bá ń yíwé níbi iṣẹ́ àkéwèlé ó orílẹ̀-èdè ra ni wọ́n ti bá ń jà wẹ́ yàlè wẹ́ ṣàgbèrè wẹ́ ṣoríṣiríṣi ẹ̀rùn ṣá lọ́mí ṣe ọ̀lẹ́ gbàgbọ́ ṣùgbọ́n kọ́ bá jọ lè gbàgbọ́ wàá ṣílẹ̀kùn ọkàn rẹ wàá ṣí kó Jésù Kristi á yí ọ lé síbẹ̀ àgàgà ògùn ìwà ọba á jókòó sínú ọkàn rẹ á rẹ̀ àṣà alákòóso àṣolúwa á ṣe alákòóso olùpilẹ̀ṣẹ̀ àti aláṣẹ pé ògbàgbọ́ ọkàn rẹ ẹ̀mí rẹ̀ lè yà darí rẹ̀ nínú ọkàn rẹ lọ́hùn tẹ̀lé wẹ̀ ya ṣe èso nǹka yà ọ́ ká nípa lórí ẹ láti yà ọ́ kò nínú òfin Ọlọ́run jù aláfẹnujẹ́ ronúpìwàdà lónìí kò rè di jù nítọ̀ ẹ̀tọ́ kò jẹ́ ojúlówó ọmọ Ọlọ́run torí pé líjọ́ ìkẹyìn èèyàn lè gbàgbọ́ tọ̀ ẹ̀tọ́ èèyàn jù tọ̀ ẹ̀tọ́ la gbà sókè káyà pàdé Jésù ní àwọn sánmọ̀ àdúrà mi kọ́ ni pé kẹ́tì pẹ́ jù orúkọ rẹ̀ á yí orúkọ èèyàn ọmọlẹ́yìn tó tọ́ Òjó lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkan gbàlà káríbi dé sílé ìjọba Ọlọ́run